gbàgbé Second Chronicles chapter 20 ohun tó ṣe bẹ̀rẹ̀ ó di agogo ẹ̀dá ìyàrá àná ó yà wọ́n lẹ́nu kí ló dẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run ní ìgbà yóò ṣe ti yí ẹ̀ṣẹ́ àbáyé ní àkókò Jehoṣáfátì wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ọlọ́run ìwà olúwa gbogbo ẹ̀kí ìyí tó ẹ̀ẹ́dẹ̀ẹ́dù ó dẹ̀ pé sáà kábàáyé àkọ́kọ́ kùkùkù gbàgà àwọn ọkọ̀ ọ̀hún ẹ̀sẹ̀ kéde wọ́n dẹ̀ ṣiṣẹ́ òkú fún wọn. Praise the Lord. Òun kò tí kò lára tàbí ẹni olúwa lóko. Díẹ̀ ní lágbèjì ẹ̀rù máa kó lára wa ó tilẹ̀ mọ́ra wa ó pọ̀. Ẹni olúwa lóko. Sẹ́yìn mo fẹ́ pẹ́ àmọ́ wa ó dé ìgò ní tèmi. Wọ́n tún tẹ̀síwájú nínú ìrìn àjò ìṣẹ́jú ní márùn-ún sí mẹ́wàá. Àwọn ọmọ ọgbọ̀n ìyìn gangan lọ. Àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú orin nínú ìwé láti mú ìwé àbọ̀ sí praise and worship ìyìn àti ìsìn. Ẹ̀yẹ́ ló wà lọ́wọ́. Fún kí gbogbo wa kí ọkùnrin má jẹ́ kí obìnrin ó mú mọ́ lọ́wọ́. Torí tó bẹ́ẹ̀nù rẹ̀ ni kò lọ lé. Ẹ̀ṣẹ̀ dákẹ́ ìlú ìbẹ̀rẹ̀ àti ìlú Amen. Amen. Ẹjọ́ tí a ti kọ́ sí àwọn ọmọ wa oníkò olùkú bíi ti tó wà wọ́n. Ní ìgbà tó ń bọ̀ lọ́wọ́ ìlú tó ọmọ wọn wà lọ́wọ́. Ṣé o lè lọ bọ̀ wá? Èyí ti gbà bí àdó kan lè fi ti ṣọ́ọ̀bù wa. Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Ní tí a wá ṣe ń gbèlè ní àṣekágbá ìdúpẹ́ àwẹ̀ àádọ́rùn ọjọ́ tí àwọn ọmọ Yorùbá Nation Praising Association tí wọ́n ti gbèlè. So ìdúpẹ́ ni a wá ṣe ní ìlú Ilé Ifẹ̀ láti ṣèdúpẹ́ fún 90 days fasting, ogun tí Ọlọ́run ti ṣẹ́. Ṣé ní tẹ́kẹ̀lé ẹ bá wa share ẹ̀sìn mọ́ bá wa like.
confam tẹ bá ń gbọ́ voice yẹn dáadáa tẹ bá ń gbọ́ ohun ẹ̀jọ̀ ẹ bá confam ẹ kàn jẹ́ kó máa comment ẹ jẹ́ ká máa rí comment ní loud and clear pẹ̀lú. Thank you.